Ẹ káàbọ̀ sí ìròyìn àṣà Yorùbá TV níbi tí a ti ń sọ àwọn ìròyìn tó jẹ́ ojúlówó. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ìkànnì yìí, a ò ní bá yín sọ àwọn ìròyìn tí kò kìí ṣe òtítọ́, àwọn ohun tó ń lọ ní orílẹ̀-èdè wa tí a lè fi kọ́gbọ́n àti oríṣiríṣi àṣírí ló wà nínú fídíò yìí. Ẹ bá mi like, comment, share, subscribe. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Gbogbo èèyàn mọ̀ pé láti bẹ̀rẹ̀ ayé mi, ààrẹ kì í ṣọ̀lẹ. Ọ̀rọ̀ security ta involve tí a gbà kúrúbà lọ́wọ́ àwọn security agencies ó wà lára nǹkan tó bà orúkọ OPC jẹ́. So jẹ̀yà rí olóògbọ́n ta ni tíṣà ẹ. Àwọn ìyá tá a ti jẹ síwájú òun ló ń ká ìjọba báyìí. Ìwọ tó bá tún sọ pé kí làrẹ ń ṣe kí làrẹ ń ṣe mà nára àwọn tọrọ tún wá tì wá ní. Ìmí tó bá ti ń sọ́jú àájá máa fi inú ṣépè fún tó lọ́wọ́ pé tó bá ṣe wàhálà ní láì gbàṣẹ lọ́wọ́ governors. Tí yóò wá máa tì, wọ́n máa kó má mo gàdí ní lọ́wọ́ òun náà wá. Yorùbá bà láìpọ̀ yẹn ń tìyàn dé detention kí wọ́n máa kí ẹ̀ wá ní pẹ̀lẹ́. Yorùbá, wọ́n mọ̀ pé kí ní yóò ṣe é ṣe o. Wọ́n fẹ́ tì ẹ́ sí i. Wàá rò pé àwọn tó tì ẹ́ sí i wọ́n dìbẹ́ ẹni, wọ́n bẹ́ kó há ni. Amotekun is being run for a period of 5 years now. The governor did not misuse Amotekun. Amotekun was just a semi-structure of state police. The only thing Parliament in the national level and state level have to do is just to legislate it, to give them the power to carry subjugated harm and give them the power to arrest and investigate and prosecute. Those two contexts, when they had it to the structure of Amotekun, it's already being a state police. I was in the 5th memorial lecture of my good friend, late Oluyinka Odumaki. I and the president of the Labour Congress was raising the issue of state police. I was shocked, was kicking against it. And there was one statement I made on that day. Dr. Joe Odumaki will bear me the witness. I said, if anything happen now, nobody will call you people. The pressure will be on Are. Two people that was working in this house, they won't call you. And look at what happened in Esinle, Orire, Lugomosho. Those people that was criticizing, kicking against state police. Look, but I haven't seen one of their interviews, apart from the Vice Falana, SLA. Say, no, you want state police? Without state police, there is no way we can stop insecurity in this country. You should not run away because of a political issue. If you don't have your life and property being protected, you can't talk about politics. The first in protection of life and property. After that, we'll be talking of partisan issues. I'm sorry, Amy. Oma Kowundawa, I'm sorry, Oshi. Òṣèlú wa ń lọ alájọbí ló máa kú. Àwọn àbíbà ẹni torí pé security wà ń ta ni. Tí security ò bá sí ń ta, ìbọn ẹyọ kan tó bá yìn kó bá tẹ̀ lágbára wọ àkọ́kọ́ take guide kó tó confront ẹni tó níbọn. So I commend National Assembly for now doing the job of good parliamentarians yesterday. Anything they done will be rewritten in the book of history. The event we are holding here now by tomorrow will become an history. And I'm very to the president, the commander-in-chief of armed forces, president of Federal Republic of Nigeria, to quickly approve and sign the recommendation, not recommendation, the law from the National Assembly, and allow the governor to start the process of recruitment or upgrading the structure they have in their disposal to state police so that our community, our state can be secure. Channel was asking me, why do you put security as a topic? I said, that was what is ready now. That was what is happening now. That was what is affecting Nigerians. Almost every zone. Normally 3-4 months ago, we always say, we are not safe in the west, southwest. But what happened in
I'll bring another chapter to the history of Southwest on security. And those who did not have the knowledge of history, did not know how the Constitution of Nigeria is being run. It was a killer. All the security architecture of state belong to state and federal government. You can't just intrude to it without the approval or the consent of the governors. You can handle the security of a street landlord association. Street. But when you are talking of a serious operation in the state, if you don't have good relationship with the governor, if the governor did not agree with you, you will be in trouble. Yóò dẹ̀ lẹ́rọ èèyàn jùjọ náà lọ. Kò dẹ̀ sí nǹkan tó ń pọ̀ lókè dẹ̀. Ṣùgbọ́n ẹni tí yóò wá máa tì, wọ́n máa kó máàmù gàdí lé lọ́wọ́ òun wá. Yorùbá bà láìpọ̀ yẹn ń tì ọ̀dẹ́ detention fún wọn máa kí ẹ̀ wá ní pẹ̀lẹ́. Yorùbá, wọ́n mọ̀ pé kí ní yóò ṣe é ṣe o. Wọ́n á fẹ́ tì ẹ́ sí. Wàá rò páwọn tó tì ẹ́ sí yẹn wọ́n nífẹ̀ẹ́ ni, mọ̀tọ́ fẹ́ kó há ni. Àwọn lọ́yà ló wà lórí ìjókòó yìí. Ẹ jẹ́ sọ ní Yorùbá. Ṣé Gani Fáyẹ̀mí nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ security ní Lagos State. Tí gbogbo ìwọ̀n yẹn OPC ló lè lóbi. Ṣé Gani Fáyẹ̀mí sọ̀rọ̀ kan fún mi? Ó ní Gani, if you don't solve this ọ̀pá lọ́wọ́ yìí fún. Ṣé Gani Fáyẹ̀mí said, you people will be in trouble. Àwọn ọ̀rọ̀ mẹ́ta tí Gani Fáyẹ̀mí sọ fún máa rántí dèdè lèmi, ó dẹ̀ ṣe. Ó ṣe bọ́ wa lára nǹkan mẹ́ta bàbá yẹn lọ́dí wò pé àyọ̀ ló lọ. Nǹkan mẹ́ta ni bàbá yẹn sọ fún mi. Bàbá yẹn sọ̀rọ̀ yẹn kan kò pé oṣù mẹ́fà. We started witnessing that trouble. The trouble started arriving in our south. Díẹ̀. Ọ̀rọ̀ security ta involve. Alágbára lọ́wọ́ lè. Ọ̀rọ̀ security ta involve. Tí a gbà kúbà lọ́wọ́ àwọn security agencies, ó wà lára nǹkan tó bá orúkọ OPC jẹ́. So, jẹ̀yà bí olóògbọ́n, ta ni tíṣà ẹ̀? Àwọn ìyà tá ti jẹ síwájú òun ló ń gáìdì wà báyìí. Ìwọ́n tó bá ti sọ pé kí láàrin ṣe kí láàrin ṣe màá dára àwọn tọ́rọ tún wá tì wáyé. Ìmí tó bá ti ń sọ jù, àájá máa fi inú ṣépè ètò tó wọ́n mọ̀ pé tó bá ṣe wàhálà láì gbàṣẹ lọ́wọ́ governors. A dẹ̀ ti kọ́lẹ́tà yẹn, with kọ́lẹ́tà sáà government, ẹjẹ́ collaborate 7 of February 2024 lọ kọ́lẹ́tà yẹn. Mo dẹ̀ copy all traditional rulers, council of members of every state, including Kwara and Boginio. Àti tí wọ́n kọ reminder ní May tó kọjá rẹ̀. But Ọ̀ṣun state partially want to respond. Ọ̀ṣun state governor partially want to respond. Ẹ mọ̀ bọ́yẹ̀ respond ẹ máa wà wọ́n lóṣèlú. Wọ́n wá pè gbogbo ẹgbẹ́ tí mo dárúkọ sínú Southwest security stakeholder tó wà mẹ́rin. Wọ́n pè wọ́n wá pé OPC. Wà ní mí tí mo kọ lẹ́tà wọ́n pè mí. Ìjẹ́ gọ́ọ̀mẹ̀rẹ̀ ẹ fi general lẹ̀ ẹ wá pè kọ́nẹ́yìn. Ṣé strategy ti general mọ̀ òun nìkan náà mọ̀ nínú ọ̀dẹ̀ wò wọ́n nígbà tó ń pè wọ́n state coordinator adíṣẹ́kọ̀ ọ̀nà fún nílò tó bá lọ wọ́n máa sọ wọ́n lẹ́nu wọ́n ní ṣèbí wọ́n ló kọ lẹ́tà lọ. Ṣùgbọ́n tẹ bá ṣe tó bá yíwọ́ nǹkan tá a sì dílé fídíò gbogbo ayé àgbè àrí torí èmi à sọ̀rọ̀ mi ò gbàdúrà kó yíwọ́ o torí gbogbo àwọn tó fẹ́ ìbọn mi ọmọ wa ní but gọ́ọ̀nà yẹn try ó ti bí ti sẹ̀ so àwọn gọ́ọ̀nà yòókù wọ́n ṣe dáadáa. Mo kí MD Nigeria Railway Corporation Dr. Kayode ọ̀pẹ ìfọ̀ abámi fún ọ ní àtẹ́wọ́. Olùkárí ó gbàgbé ìpìlẹ̀ṣẹ̀ ó tẹ̀lé pa lágbára ní ẹ̀bá yìí. Ṣé ti rí òkè àlàyé tí ó wà nínú ìjà tí wọ́n ní wọ́n parí láàrin ṣe Sunday Igboho àti ààrẹ Ganiyu Ige Adams òun ni mo fẹ́ wá ṣe fún yín lẹ́kùnrẹ́rẹ́ farabalẹ̀ kó gbọ́ àlàyé mi kò dẹ̀ má gbọ̀dánù. Lákọ̀ọ́kọ́ náà kí tó bẹ̀rẹ̀ àlàyé ẹ ṣáà mọ̀ bàbá tó ń sọ̀rọ̀ yìí èèyàn Gani
ó ń confirm ẹ̀ wípé àwọn DSS tó wá sí ilé Ìgbòho láti wá pa wọ́n mọ́lé ní 2021 pé àwọn DSS ní ojú 35 báwo ló ṣe mọ̀ pé 35 ni tí wọn ò bá mọ̀ sí. Ṣebí à ń sọ fún yín wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò ṣẹ̀yìn Gani kò ṣẹ̀yìn Buratai Malami àwọn Northern and Co kò dẹ̀ ṣẹ̀yìn Makinde. Ọ̀pọ̀lọpọ̀ yín ò believe but with this short clip wàá mọ̀ wípé yes confirm wọ́n jọ plan ni láti pa ọ̀tá Ìgbòho. Bóyá wọ́n ti dífá nígbà yẹn tán ti rí wípé kí ló fẹ́ ṣẹlẹ̀ gangan lórí ọ̀rọ̀ Yorùbá Nation náà fẹ́ pa Ìgbòho sí o torí Gani believe yìí pé Ìgbòho ti champion Yorùbá Nation mọ́ òun lọ́wọ́ kò jẹ́ kóun rí owó gbà mọ́ nígbà tán gbowó ẹ̀ ṣe funfun ẹ̀ ṣe dúdú màálù funfun mà ètùtù téèyàn bá ti ń jẹbọ jù yóò mọ gbá lọ́fun ni Gani yé jẹbọ mọ́ fẹ́ bọ́ọ̀lẹ̀ tí wọ́n bá mọ̀ sí tí wọ́n jọ plan ẹ̀ báwo ló ṣe mọ̀ báwo ni wọ́n ṣe mọ̀ wípé 35 DSS ló lọ sílé Ìgbòho ṣe ti rí wípé wọ́n mọ̀ gbogbo wọ́n mọ̀ sí àti Mákindé okay ẹ ti confirm ṣe dẹ̀ continue láti máa gbọ́ nǹkan tó ń sọ ńbẹ̀ nínú ilos ọ̀rọ̀ ilos òṣè ilos okay àlàyé wà rèé lórí ọ̀rọ̀ ìjà yẹn èmi fúnra lára mi Yèyé Dára Kowí Akéde Oòduà One mo ti bá bàbá sọ̀rọ̀ bàbá Adéṣọ̀kan mo bá wọn sọ̀rọ̀ mo wà lára àwọn ọmọ Yorùbá tó pè wọ́n mo máa ń sọ fún pé mo máa ń pe àwọn àgbààgbà kan tí àwọn situation kan bá ṣẹlẹ̀ tó wáràǹtẹ̀ mi kàn ní láti wá máa sọ àwọn nǹkan tó bá sọ èyí tó ń bá fi rán mi kò kàn mí ni. mo dẹ̀ sí tó dádì létí àgbájú yín dàdàdé Adéṣọ̀kan ṣé dáadáa lẹ́wà sà ẹ̀ dàgbà jù báyìí lọ ipe kẹ bá wa pẹ̀tù sí ọ̀rọ̀ yìí kó má di họ́wùhọ́wù mọ́ wa lọ́wọ́ nígbà tí Gani àwọn ọmọ Gani múra kankan okay. mo dẹ̀ sọ wípé ẹ pé àwọn méjèèjì kí ẹ pé àwọn àgbààgbà tó kù síbẹ̀ kí wọ́n parí ọ̀rọ̀ yẹn kí àlàáfíà jọba nílẹ̀ Yorùbá torí àtúnṣe lèmi gbé dání sà ẹ dẹ̀ fi dá mi lójú wípé kò sí wàhálà ẹ ti gbé gbèsè kí n ká lọ jókòó ká láìpẹ́ láì jìnnà a máa rí iṣẹ́ yín ṣùgbọ́n nígbà tí fídíò máa jáde ó ṣe wá ó kù díẹ̀ káàtó dádì mi ò sọ wípé kíní o ẹ ṣeun o ẹ ti ẹ gbìyànjú wọ́n ní ẹjẹ́ akíní ẹjẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú ọ̀pọ̀ èrò ní òtí ẹ̀ mọ owó bí tá a wà ṣùgbọ́n èèyàn méjì ń jà Dádì Adéṣọ̀kan ẹ wá èèyàn kan ló wà ń bẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé ẹ pé Ìgbòho àwa làwa sọ fún ṣi Sunday Adéyẹmọ Ìgbòho ọmọ ti yín bàbá tèmi ọmọ tèmi tí Ìgbòho ti di ikú pàládà mi o bàbá mi ni ọkọ mi ni pàdí mi ni èèyàn mi ni àlè mi ni ọ̀gá mi ni àbí okay. Àwa sọ fún Chief Igboho wípé tẹ́ ẹ bá máa lọ attend meeting yẹn tó bá ti jẹ́ wípé neutral place tí ò ṣe wípé ẹ̀yin àti Gani ẹ ní access síbẹ̀ tó neutral ẹ lọ bẹ̀ ṣùgbọ́n tó bá ti jẹ́ pé lọ́dọ̀ Gani àwọn ibi tí Gani ní access sí ni ẹ má lọ o torí ẹ fetí ara yín gbọ́ nígbà tí Chief Igboho sọ ní ọdún náà lọ́hùn kó tó di 2021 tó lọ bọ́ọ̀sì ilé wọn the first time tí Igboho lọ sọ́dọ̀ Gani ṣebí Chief Igboho fẹnu ara wọn sọ pé Gani fòògùn sórí chair fáwọn ìgbà tó jókòó lé ó believe pé by the time tí Igboho bá máa fi délé nǹkan ti ṣe Igboho délé ó dé pé wọ́n padà pé ọ̀gá ṣé dáadáa lẹ́wà sà mo ti délé ọ̀dọ̀ mi mo wà pa everything wà okay láti lè jẹ́ kí Gani mọ̀ wípé gbogbo nǹkan tó dá lára síbẹ̀ a mọ̀ ṣùgbọ́n ikú kì í pẹ̀tà lójú ìrun Gani alpha kì í ṣèjẹ́ ní ló ti ń gbógun ti Igboho ló ti fẹ́ràn sọ́run àṣàǹtẹ̀ wàá rántí Gani Yuide Adams ìyá tó dẹ̀jẹ̀ dó Igboho lójú ó ti fi ẹ̀mí dí gbogbo ogun tó ń gbé ti Igboho ó ti lọ kú torí kí Igboho má bàa kú tó o bá kọ̀ tó o jáwọ́ lórí ọ̀rọ̀ Igboho àbí anybody wa wàá jásẹ́ Gani àwa sọ fún Igboho tó bá ti jẹ́ pé territory Gani ni má lọ torí amọ̀ṣẹ́ ọwọ́ Gani gbogbo ọmọ Yorùbá ló mọṣẹ́ burúkú tó wà lọ́wọ́ Gani Igboho sì ń lọ torí territory ẹ̀ lẹ́tẹ̀ lọ parí ìjà ìgbà tá a wá rí wípé Igboho ò wá dádì ó yẹ kẹ́ cancel meeting yẹn ni ìyẹn ò sí pé wọ́n parí ìjà ẹ̀ parí nǹkan kan o as a matter of fact ṣe bẹ́ẹ̀ rí gan pé Gani go sinmi ogun àtàwọn boys ẹ̀ torí tán bá sinmi ogun ni ìlọsì tán wá ń ṣò lójoojúmọ́ yìí tán wá fẹ́ para wọn kú sí àwọn ò tọrọ owó àwọn ọba máa pé dọ́là ọba àpè kìíní ẹ ti jẹ́ ká mọ̀ wípé ìlara ti bà tiyín jẹ́ ìgbà tí wọ́n wá pe Gani wípé ìjà ìlara ló ń jà olóòṣè lára ṣe bí Gani sọ fún wa tó ṣe fídíò ní last week mo ìgbé ó ní àìmọye àwọn ọmọlẹ́yìn nínú gúrùpù ẹ
tán lówó ju ẹ lọ tán lọ́lá ju ẹ lọ ò ṣe lára wọn kí ló dé tó máa wá ṣe lára Ìgbòho ṣé kò wá padà farahàn sí pé ìjà ìlara ló ń jà ìlara Ìgbòho ló ń ṣe bàbá ò ní promise Ìgbòho lówó ó promise wọn ní ìlọsì wọn dẹ̀ fi ìlọsì jíṣẹ́ àtọwọ́ the next thing ó lọ Mákindé gbé ìlọsì fún ẹ ìgbà tí mo bọ́ síta tá a sọ wípé ìwọ àti Mákindé ẹ̀ ń wá ikú fún Ìgbòho gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé Ìgbòho Mákindé accept ẹ pé kán máa bọ̀ kán wá ṣe é fún torí kò fẹ́ rí Ìgbòho mọ́ nínú ayé kẹ́ lè mọ̀ pẹ́lẹ́dẹ́ Ìgbòho le ju ti yín lọ láti ìgbà náà ṣe eku ké bí eku fún yín ẹyẹ òkè bí ẹyẹ fún yín mọ́ ọmọ ènìyàn fọ̀n bí ọmọ ènìyàn fún yín mọ́ títí dọjọ́ alẹ́ yín ìnira ni fún yín ẹ ti tán róró nírù ṣe bó ní kò ń ṣe lára kí ló dé tán fi Ìgbòho ní ìlọsì tán fún lówó tíwọ náà tí Mákindé sáré gbé ìlọsì fún ẹ ṣé the same ìlọsì 15 million naira tí ó strong tí ó lè wọgbó àti wípé kí ló fẹ́ fi ìlọsì ṣe torí inú ilé ló máa ń jókòó sí oh sorry my bad Gani máa tó ìlọsì lọ sí ọdún Ekuru festival Gani máa gbé ìlọsì lọ sí Olókùta festival ẹ̀yà Gani máa gbé kíní lọ sí Ọ̀ṣun Òṣogbo láláyé àwọn jẹgúdújẹrá festival torí festival lóògùn ọ̀fẹ́ festival òun ló kù tó ń ṣe ó relevant mọ́ Ìgbòho ló wá fi ń mí orúkọ Ìgbòho ló fi ń mí láì jẹ́ kí àwọn bọ́ìsẹ̀ tó ń dà síta pé kí wọ́n lọ sọ báyìí kan ṣe báyìí tí wọ́n fi ń dárúkọ ẹ̀ mọ́ wọn àti OPC ẹ mọ́ Ìgbòho ó relevant mọ́ ọpẹ́lọpẹ́ Ìgbòho lóyìn jẹ́ kó máa gbórúkọ Gani àtàwọn festival kọ̀ọ̀kan tó ń lọ ǹjẹ́ o tún rí bí lọ mọ́ ó rí bí lọ abroad go sàn mọ́ bí ti tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ti dojúró ti gbẹ tírátíra ṣé o fẹ́ fi ìlọ́sì 15 million naira o fẹ́ fi wé ìlọ́sì tí bàbá ò ní gbé wá mọ́tò ju mọ́tò lọ kí ló ń ṣe é Gani 15 million ní ìlọ́sì yẹn Mr. Bushi ṣé o rí ìlọ́sì tí bàbá wa ò ní gbé wá ó bẹ̀rẹ̀ láti 40 million naira upward ó rí ní bí wọ́n dẹ̀ ṣe gbé fún bàbá báyìí bàbá pé àwọn tọ̀ṣun wípé kọ́kọ́rọ́ rèé oyè ìgbà ẹ̀yìn rẹ̀ kò láṣu ó yá ìgbà ẹ lọ máa ṣiṣẹ́ ṣùgbọ́n ẹ má fi ìrù ẹkùn ẹ má lọ fi jàjà ọkọ àti ìyàwó anybody adé monitor everybody anybody warrior tó bá ṣe yamayama pẹ̀lú ìrù ẹkùn abo lọ fi tax àwọn èèyàn tó lọ ń gbowó lọ́nà àìtọ́ abo lọ fi ṣe nǹkan tí ò dáa ayi ò ní fẹ́ tẹ̀ náà lórí ọ̀rọ̀ mídíà a rí wípé àwọn kan wọ́n kóra wọn jọ wọ́n ń jà lé lórí wọ́n ṣoríṣiríṣi ẹ rí mi tí mo pause mo rọrọ fọwọ́ lérán à ń wò wọ́n látọ̀ọ̀kan by the time àwọn lọ́rán àwọn kan lọ síbì kan tán bá dé wọ́n á wá bẹ̀rẹ̀ presentation à ń dúró dé wọn online so tán bá ti ṣe gbogbo tiwọn tán then àsìkò wà ẹ kàn àwọn ò ní gbà kẹ́ ba ìrù ẹkùn jẹ́sẹ̀ bàbá la structure yẹn ló máa lọ bẹ́ẹ̀ why do I have to struggle with what ìkọ̀tí láíláí have to run àmì èmi ni mo pariwo ìrù ẹkùn ẹni àkọ́kọ́ mídíà àkọ́kọ́ so ẹ máa ṣiṣẹ́ yín lọ́nà kò sí wàhálà ọmọlẹ́yìn jẹ́ ìyálà wa kí ni mo wá sọ tí mi ti sọ tán Gani ṣọ́ra yí ẹ ṣé you see your life ẹ wá lẹ́ ń parí ìjà àwọn méjì ń jà èèyàn kan wà ń bẹ̀ ẹnì kejì ò wá àti wípé gan-an pàápàá tá bá jókòó tá wẹnu lẹ̀ tá wẹnu ọkọ ibo lẹ ti rí Ìgbòho tó ti ń ta àwọn ọ̀rọ̀ sí Gani ṣé ó búgbọ́n ó ṣe gbọ́n yìí Gani ṣé ó bu Gani ló ń fọ̀rọ̀ tó ń rojọ́ ọmọ tó ń bu tó ń ṣépè tó ń rán àwọn èèyàn tó ń rán àwọn bọ́ìsì ẹ̀dìdẹ kọ́ máa bú kọ́ máa ṣe oríṣiríṣi adẹ̀sọ fún Chief Ìgbòho kó má dá Gani lóhùn kó fi sílẹ̀ fáwa gbogbo ọmọ Yorùbá dẹ̀ dìde on behalf of Ìgbòho adẹ̀ ń reply Gani àtàwọn bọ́ìsì ẹ̀ ibo wá ni Ìgbòho ti ń bá Gani jà ìjà yìí ò lè parí o ṣé wá rí architect Akíọlá tẹ́ ẹ rán architect Akíọlá yìí máa pè yín Dádì Adéṣọ̀kan pé láyé òun gbọ́ tí Dára ló ń pè yín ẹ má gbé kọ́ọ̀lù Dára mọ́ o ọ̀pọ̀lọpọ̀ yìí máa pè yín ẹ má gbé kọ́ọ̀lù Dára mọ́ òpùrọ́ ni ó máa rìkọ́ọ̀dù yín ó máa ṣe gbá ó máa ṣàwò bẹ́ẹ̀ ni mi ò mọ nǹkan tí mo rà nígbà architect Akíọlá gbogbo gúrùpù tó bá belong sí láyé ló ti ń gbógun ti iṣẹ́ ọwọ́ ara àtayé ara láì ṣe mi torí mo béèrè òótọ́ ọ̀rọ̀ lọ́wọ́ wọn wàá rántí wípé ẹjọ́ wà nù Yorùbá Nation as a matter of fact architect Akíọlá nígbà tá bẹ̀rẹ̀ Yorùbá Nation bóyá òun ni permanent secretary àbí deputy bàbá gan wọ́n close mọ́ bàbá Akíntóyè adẹ̀ ń ṣe ìrìnàjò yẹn lọ títí tó fi wá dìgbà tó lọ bọ́ọ̀sì ilé Ìgbòho àwọn nǹkan tẹ́ẹ̀mù ni mo ní kí n ṣàlàyé fún yín gbàrà tí wọ́n bọ́ọ̀sì ilé Ìgbòho ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti gbàgbé
ní architect Akínọlá pẹ̀lú late mama Ọ̀túnba Fọláṣadé àtàwọn bíi máṣà jẹ́ bíi 5 náà ṣe press release heritage lọ́dún náà ló stream ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní condemn Ìgbòho èèyàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ bọ́ọ̀sì ilé ẹ̀ tó sá sálàfẹ́mi ẹ̀ kan má rí òun pa wọn ti èrò ti situation yan mọ́ Ìgbòho wọn bọ́ síta kò ń gbọ́ràn àwọn advice ẹ̀ kò ń gbọ́ advice wọ́n ṣáà condemn ẹ̀ back to back bẹ́ẹ̀ náà náà gbégi lé bàbá Akíntóyè ṣé o ti gbàgbé ni wọ́n ní bàbá o architect Akínọlá ní bàbá ti dàgbà jù number 1 níyàn tó jẹ́ deputy bàbá ńgbà náà tó jọ ṣiṣẹ́ pẹ̀lú bàbá ó tún continue architect Akínọlá ní bàbá Akíntóyè o bàbá ti dàgbà jù wọ́n mismanage wọ́n ṣègbè ó ṣàkọndẹ́mù bàbá wọ́n rọ́bìṣì bàbá àti Ìgbòho lọ́dún náà fún wọn tó bá ìrántí kíní yẹn yìí máa wà lórí Google honestly okay adẹ̀ ń bẹ̀rẹ̀ àníyàn lọ àwọn wá sún sẹ́yìn inú ọ̀rọ̀ Yorùbá nation gbà yẹn along the after few years bàbá wa need another deputy nínú YSDM wọ́n wá ní ìwọ tó bá ní try láti deputize bàbá sorry pé kó mú àníyàn jáde architect Akínọlá náà láwọn ní interest ibẹ̀ ní somebody like me torí mo wà nínú YSDM àwa gbé YSDM àfúnífáyà bàbá Yílóge ẹkùṣẹ́ ìwọ tó bá fẹ́ mọ̀ nǹkan tí mò ń sọ nígbà yẹn tá bá fẹ́ ṣe meeting ní YSDM bàbá Yílóge ló ṣiṣẹ́ YSDM tó gbé àìnílẹ̀ tó gbé lọ sókè ní ìgbà tí àwọn kan kóra wọn jọ ní UK tí wọ́n bà YSDM jẹ́ wọ́n lọ kó group mi wọ́n dá group mi lẹ̀ wọ́n fẹ́ fi replace YSDM àwa wá sọ fún wọn pé YSDM means Yorùbá self determination movement àwọn ará UK ló fẹ́ ṣiṣẹ́ yẹn bàbá Yílóge àwọn ni wọ́n wá take over ngbà tí wọ́n ṣiṣẹ́ yẹn bí deputy bàbá ní YSDM tá bá fẹ́ ṣe meeting bàbá Akíntóyè bá wá wọn ń lo between 5 to 10 minutes tó bá ti bá wa sọ̀rọ̀ tó sọ̀rọ̀ ìyànjú wọn ti lọ nìyẹn bàbá Yílóge nìkan ló ń ṣiṣẹ́ yẹn wọ́n wá mú gbogbo àwa kọ̀ọ̀kan tọ́mọ̀ ìpé a lè ṣiṣẹ́ ta ready láti contribute wọ́n connect gbogbo wa àwa support àwa ṣiṣẹ́ yẹn back to back ẹ̀rí bí YSDM ṣe lọ láti lẹ̀ sókè ọ̀pọ̀lọpọ̀ àwọn ará UK tí wọ́n ránṣẹ́ sí ngbà yẹn pé kí wọ́n wá darapọ̀ wọ́n láwọn ò ṣe wọ́n nítorí àwọn làwọn manage Yorùbá nation tí ò bá ti sí àwọn kò sí Yorùbá nation kí wọ́n lọ cancel YSDM èmi wá sọ fún bàbá pé má wọrí ẹja máa bẹ̀rẹ̀ àníyàn lọ ìwọ̀nba nǹkan tá bá ṣe ọ̀rọ̀ afálùbáríkà sí àdínnílá àná Ọlọ́run gbà bẹ́ẹ̀ ìgbà tó wá rí pé YSDM ti wá gòkè àgbà torúkọ yẹn tó ti wá strong dáadáa àwọn tó láwọn ò ṣe lánàá wọ́n wá yan representative wọ́n wá yan wọ́n wá ìgbà tí representative máa dé wọ́n bá ní àwa náà fẹ́ gbógun ti o ìgbà yẹn wọ́n ti ṣe rebranded YSDM pé ẹni kálukú kò mú tó bá ní idea post kò wá tender kìíní somebody like me mi ò ní interest fún post kankan tẹ̀síwájú movement lèmi ṣàwà fún bọ́n ṣe yan representative yẹn báwọn representative ṣe dé nìyẹn àwọn làwọn ní YSDM àwọn mọ̀ bàbá Ayílóge ti sọ pé ìgbà tí wọ́n ti ṣe first time àwọn ò ní interest láti continue wọ́n ti wà okay àwọn làwọn ní YSDM àwọn làwọn ṣe nígbà tá ti ṣiṣẹ́ yẹn tó ti rí pé ó ti dúró tán ohun kan tó ti bàjẹ́ tẹ́lẹ̀ ò táwa tún ṣe àwọn làwọn mọ̀ àwọn ti gba YSDM bí bàbá ṣe kúrò oníkálukú wa tó kù náà dẹ́rọra ń lọ one after the other àwọn ò tí ì mọ géèmù bó ṣe ń lọ àwọn làwọn ní àwọn ti lé gbogbo àwọn oníbàjẹ́ kúrò ń bẹ̀ àwọn làwọn gbé dání gbà ẹlẹ́rìí mi tí mi ti sọ̀rọ̀ nípa YSDM mọ́ anti-date alpha kò sí nǹkan kan tó dún mọ́ bẹ́ẹ̀ ṣe tún gbọ́kọ́ sọ wípé àwọn làwọn ni mọ́ architect Akínọlá wọ́n wá láwọn fẹ́ ṣe deputy bàbá mo wá bí wọ́n question tí mo bí wọ́n tí mo fi dẹni burúkú lọ́wọ́ architect Akínọlá ó lè ti rojọ́ mi dénú group ẹ̀ ó lè ti rojọ́ mi fún ẹ pálá ìdání mi ẹ̀ṣẹ̀ tí mo ṣe architect Akínọlá lélẹ̀ mo ní nísìn ṣé ẹ mọ̀ pé yín lẹ condemn bàbá some years back nísìn ẹ tún lẹ fẹ́ ṣe deputy wọn bàbá ọjọ́ orí wọn ò tí tó ti sì ń gbà yẹn tẹ́lẹ̀ ti dàgbàjọ́ tó ti dàgbàjù gbà yẹn lọ ṣé ẹ lè stand ẹ̀ ẹni wọ́n mismanage the same bàbá náà lọ sì wà ń bẹ́ o ṣé ẹ lè stand pẹ̀lú wọn ṣé nǹkan tí mo béèrè yẹn ti pọ̀ jù nǹkan tí mo fi jẹ̀bi lọ́dọ̀ bàbá architect Akínọlá tó fi ń bà mí lórúkọ jẹ́ káàkiri àgbáyé torí mi ti sọ di sọ lẹ́yìn mo sọ lójú wọn hóhà kò sí gbogbo èèyàn tí bá yẹn mọ̀ tí ò ti máa bà mí jẹ́ fún gbogbo ẹ̀ lọ́dẹ̀ dọ́dọ̀ mi gbogbo group at least àìmọye group pẹ̀lú àwọn bàbá Orísun kan wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣépè gbogbo group yẹn gbogbo messages tó wà ńbẹ̀ nípa èmi dára ni gbogbo ẹ̀nà dẹ̀ ṣí ẹ̀ dọ́dọ̀ mi ṣùgbọ́n Ọlọ́run san yín lẹ́san ti yín náà
tá bá dẹ̀ tákítẹ̀tì bá máa sọ àwọn làwọn tí ń ṣe Yorùbá nation wọ́n ti ń jà fún Yorùbá wọ́n ti ṣe gbá wọ́n ti ṣàyò architect Akínọlá ti déètì pẹ̀lú gbogbo contribution and everything tẹ́lẹ̀ ṣe àárí traces anytime ẹ̀fọ́ kì í lẹ́fọ́ láwo kò síbẹ̀ ṣe lè dàgbà tó àbí ká ẹlẹ́ṣin lẹ́ẹ̀kan tó kù sẹ́ni tó lè gbógun tì ní àjọjọ́mọ ilẹ̀ kóòtù àjíire ni bàbá ìjà ò tí ì parí ìjà ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ tí àwọn ọmọ Gani ò bá fi Ìgbòho lọ́rùn sílẹ̀ àti ìdè. Auzubillahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. A'udhu bi kalimatillahi tammati min sharri ma halak. Bismillahil ladzi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis samai wa huwas samiul alim. Mo kí Ọlọ́run ọba tí ò láfiwé ọba tí ò láfijọ. Mo fi kíkí Ọlọ́run mo fi kí aṣíwájú ẹ̀dá Ànábì Muhammad. Mo fi kíkí Ànábì mo fi kí àwọn tí wọ́n bí wa. Mo fi kíkí àwọn tí wọ́n bí wa mo fi kí àwọn àfáà tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́. Mo fi kíkí gbogbo àwọn tí mo kí mo fi kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí nílé lóko lẹ́yìn odi níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa wò mí. Mo ṣe ládùúrà pé ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di o. Ọwọ́ tẹ́ mọ̀ bá mi fi comment like share lórí program yìí ẹ ò ní fọwọ́ náà gbọmọ sí. Orúkọ tèmi ò yí padà. Alhaji Adéyẹmí Ọlọ́fà náà ni. Wọn ò ní fẹ́ lómi ìṣe wá. Èyí tí mo kàn fẹ́ sáré sọ níwọ̀nba ṣókí. Mo pàdé fídíò kan ní TikTok tí bàbá wa Ìbà Gani Adams tí wọ́n wà níbẹ̀. Tí bàbá kan wá fi message wọ́n send message sí bàbá wa Banji Akíntóyè láti bá olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ sọ̀rọ̀. And second message tí mo tún fẹ́ sọ̀rọ̀ lé lórí ó ní fídíò tí mo bá pàdé pé governor Ọ̀yọ́ state gbé mọ́tò fún Ìbà Gani Adams lẹ́yìn ìgbà tí wọ́n rí wípé bàbá wa Ọ̀jájá bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ tí wọ́n fi mọ́tò àti owó ńlá ribiribi tí wọ́n fi sọ́pọ́tì movement olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ. Kí n kọ́kọ́ go straight to the point. Lórí fídíò tí bàbá kan send message inú àwọn bàbá ẹmẹ̀wà bàbá wa Gani Adams tí wọ́n send message bàbá wa Banji Akíntóyè. Bàbá ìkọ̀kọ̀ ni mo kọ́kọ́ fẹ́ kí ẹ mọ̀ ní wípé olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ò bá bàbá wa Ààrẹ Gani Adams wọn ò bá wọn jà. Ìdí tí mo fi sọ pé wọn ò bá wọn jà ó pọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ náà bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá wa Gani Adams àwọn ni wọ́n dìde ogun àwọn ni wọ́n dìde ọ̀tẹ̀. Ọ̀tọ̀ lẹni tó ṣẹ̀ wọ́n tó ṣẹ̀ OPC ọ̀tọ̀ lẹni tí wọ́n fi ogun mọ́. Nínú àwa ọmọ tí a jẹ́ ọmọ olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ orí ẹ̀ ní problem ti bẹ̀rẹ̀ tí ń ṣe Yorùbáwùyí no sorry ẹnu mi àgò ìyẹn Yèyé Dára. So nígbà yẹn gbogbo àwọn ẹgbẹ́ OPC wọ́n túyáyá kódà wọ́n kó gbogbo ohun tí ń jẹ́ àṣírí wọ́n kó lọ sẹ́gbẹ́ òkun láti fi lọ ṣépè fún Yèyé Dára nígbà yẹn. Mo rò pé ibi tó gún ti bẹ̀rẹ̀ nìyẹn. But unfortunately gbogbo ìpè tí wọ́n ṣẹ́ tí wọ́n gbé wúmà yẹn ṣẹ́ Ọlọ́run ò jẹ́ kí kankan mọ̀ ń bẹ̀ nítorí pé omi tá a bá fi sí ẹyin kì í mẹ́yìn lára kì í dúró sára ẹyin. Ọlọ́run ò jẹ́ kí kankan ṣẹlẹ̀ ń bẹ̀. So ibẹ̀ yẹn láti gbà yẹn ni gbogbo ohun tí ń jẹ́ OPC àti bàbá wa Ààrẹ Gani Adams náà ti dìde ogun sí olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ. Ẹ bá mi share program yìí dáadáa kó dé ọ̀dọ̀ bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá. Bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams ààrẹ o. Bàbá mo ń send message sí pẹ̀lú àpọ́nlé wípé olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ò bá yín jà.
olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ òdìdí ogun bákan náà ni wọn òdìdí ọ̀tẹ̀. Ẹ̀yin náà wò ó gbogbo báwọn èèyàn ṣe fọ́n síta tó kódà tó fi dórí ẹ̀yin bàbá wa Gani Adams gbogbo àwọn occasion tẹ́ ń lọ tẹ́ ń sẹ́ndí mẹ́sẹ̀jì rìbìtìrìbìtì ńláńlá sólóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ tẹ́ ń fi òwe ọ̀rọ̀ ránṣẹ́. Mi ò rò pé olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ jáde nínú fídíò kan láti fún yín lésì àbí láti fi ọ̀rọ̀ ránṣẹ́ sí yín gẹ́gẹ́ bí ẹ̀yin ṣe máa ń fi gbólóhùn ọ̀rọ̀ ránṣẹ́ sí olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ. Mi ò rò pé olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ṣe fídíò kankan láti fi òkú ọ̀rọ̀ ránṣẹ́ sí yín. Bí gbogbo àwọn ẹmẹgbẹ́ yín àwọn bàbá tí wọ́n jáde àtàwọn ìyá tọ́lọ́hun ò pè dá sọ̀rọ̀ mọ́ ṣe jáde tó bí wọ́n ṣe ń búlí olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ tó bàbá ǹjẹ́ lè fún mi ní fídíò kan tí olóyè Sunday Igboho ti fún wọn lésì. Olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ò fún wọn lésì o ó ń báṣẹ rẹ̀ lọ ni. Olóyè Sunday Igboho ò wọ́dọ̀ wọ́n ṣe tí wọ́n lọ ni. Ẹ̀yin náà lọ sí occasion kan láìpẹ́ ìbàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò the same message tẹ́ máa ń jù òkú ọ̀rọ̀ tẹ́ máa ń jù ẹ tún jù ú láwọn ògúlùntún ọ̀rọ̀ ẹ̀ ń sọ nínú fídíò yẹn wípé ẹjẹ́kẹ́lẹ́gbẹ́ ó ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ ohun tó bá rùn kan dálẹ̀ yẹ kí wọ́n dálẹ̀ ẹ̀dẹ̀ ń bá àwọn ọmọ ẹ̀yìn sọ̀rọ̀ nínú fídíò yẹn pé kọ́ máa attack anybody mi ò rán wọn ṣẹ́ àmọ́ ń gbẹ̀yìn ọ̀rọ̀ yẹn ẹ tún padà fi òkú ọ̀rọ̀ ránṣẹ́. Bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá bàbá wa Gani Adams àgbà máa ń ṣe bí àgbà ni ẹ ò ṣe bí àgbà òun ló fi dàbí pé ọ̀rọ̀ yìí rí báyìí bẹ́ẹ̀ bá fẹ́ ṣe bí àgbà ni àgbà tí àgbà bá ọmọdé wí tọmọdé bá ń sá fún àgbà ní máa ń fa ọmọdé mọ́ra padà. Ẹ̀yin gangan fún ara yẹn ò make attempt láti pé ẹ fẹ́ fa olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ mọ́ra. Ẹ̀yin gangan fún ara yín bàbá ẹ ò gbégbèsè ẹ bẹ́ẹ̀. Mo ń fàsìkò yìí mo fi ń send message sí bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ̀yin lẹ lè jẹ́ kí peace ó reign nílẹ̀ Yorùbá. Tí peace ò bá ti reign àtọ̀dọ̀ yín náà ló ti máa wá. Ẹjọ́ eégún àtiró wọlé èèyàn àtiró jáde ta ni o mọ̀ pé eégún àtiró tó wọlé yẹn òun lè yan àtiró tó jáde ni. Nígbà tí àwọn èèyàn bá jáde lẹ́yìn yín náwọn ọmọ ẹ̀yìn yín náwọn bàbá àgbàlagbà tó yẹ sí pé àtúbọ̀tán ló kù fún wọn tí wọ́n bá ń fi òkú ọ̀rọ̀ bàǹtàbàǹtà ránṣẹ́ sólóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ láwọn ọ̀rọ̀ tí ò ṣeé gbọ́ láwọn ọ̀rọ̀ tí ò jẹ́ kí tí ó mọ gbọ́ láwọn ọ̀rọ̀ tí ò dá lẹ́nu àwọn àgbàlagbà tí wọ́n sẹ̀dí mẹ́sẹ̀jì bẹ́ẹ̀ sólóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ tó Igboho òdẹ̀ wá fèsì tó yẹ pé àwa tá a jọ ọmọ wọn là ń fèsì. Nígbà tí ẹ̀yin gangan fún ara yín tẹ́ ẹ jẹ́ bàbá wa tẹ́ ẹ bá jáde sórí mídíà tẹ́ ẹ bá wà lókè iṣẹ́ ọkọ̀ tẹ́yin náà wá ń sọ òkú ọ̀rọ̀ ránṣẹ́ tẹ́ ẹ sì ń jẹ́ ká mọ̀ wípé ẹ̀yin kọ́lẹ̀ ń ráwọn ọmọ ẹ̀yin eléyìí tẹ́ ẹ ń ṣe ó jẹ́ ká mọ̀ pé ẹ̀yin náà lẹ̀ ń rán wọn iṣẹ́ tẹ́ ẹ rán wọn ni wọ́n ń jẹ́. Bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá bàbá wa Gani Adams olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ò bá yín jà o olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ò gbógun tì yín wọn ò dìde ogun sí yín wọn ò dojú ọ̀tá kọ yín àìmọye program occasion yìí tẹ́yìn máa fi lọ sáwọn occasion ńláńlá tẹ́ ẹ máa sọ òkú ọ̀rọ̀ ńláńlá ránṣẹ́ sọmọ Adéyẹmọ yẹn bọ́mọ Adéyẹmọ Igboho bá lọ sí occasion tó bá lọ sí program tàbí tó bá lọ southing kankan àdúà ni wọ́n tún ṣe fáwọn OPC àdúà ni wọ́n tún ṣe fún yín wọ́n tún dúpẹ́ lọ́wọ́ yín ni torí mo rántí occasion kan tó máa Adéyẹmọ lọ tí wọ́n sọ pé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo tí ń jẹ́ OPC ẹ kú àdúró tì mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀yin náà ẹ wo wisdom tí Ọlọ́run gbé fún olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ léyìí tó jẹ́ kọ́ Ọlọ́run gbé fún yín tí ò gbé fún yín in tó yẹ ká ti bá àgbàlagbà ẹ ò ṣe bẹ́ẹ̀ bọ̀tọ̀ ọmọ Adéyẹmọ lọ́lọ́run gbé fún bẹ́ẹ̀ ṣe ń fòkù ọ̀rọ̀ ránṣẹ́ sọmọ Adéyẹmọ yẹn tó bá jẹ́ wípé ọmọ Adéyẹmọ náà jáde àwọn náà bẹ̀rẹ̀ sí ní fòkù ọ̀rọ̀ ránṣẹ́ sí yín báwo lẹ ṣe fẹ́ jẹ́ kó rí àbí táìmù ìgbà tí wọ́n lọ sínú gbóngbà yẹn bàbá ńgbà tẹ́ lọ sí program agbọ́n tẹ́ sọ tẹ́ tún fòkù ọ̀rọ̀ ránṣẹ́ sí wọn
tí túmọ̀ sí pé ẹ̀yin gangan fún ara yín lẹ̀ ń fojú ọ̀tá hàn, lẹ́yìn gangan fún ara yín lẹ̀ ń fọ̀tá hàn. Gbogbo ìta ń gbọ́ kọ̀kọ̀ ò jọ wá lójú, tá ń gbọ́ lẹ́nu àwọn ọmọ ẹ̀yìn yín ò jọ wá lójú, bí ìtẹ́yìn tó ń jáde lẹ́nu tí gangan tó ń jẹ́ ká mọ̀ wípé á jẹ́ kí gbogbo iṣẹ́ tó ń jáde látẹnu àwọn ọmọ yìí ẹ̀yin lẹ fi ń ran wọn. Baba, this is a peace video. Mo fọlọ́run mo fi bẹ̀yìn, mo fòdùdúwà mo bẹ̀yìn, mo fi tẹ́ gbàgbọ́ nínú ayé mo fi bẹ̀yìn. Ẹ dákun, olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ò bá yín ṣọ̀tá. Lẹ́ni olóyè Sunday Igboho ò bá yín ṣọ̀tá, lọ́la kò dẹ̀ ní bá yín ṣọ̀tá. Nítorí pé kí ni ewúrẹ́ yín ló lóun ò bá àgùntàn ṣe o. Àgùntàn ò sọ pé òun ò ṣọ̀rọ̀ ewúrẹ́ o. Ewúrẹ́ yín ló ní rárá òun ò bá àgùntàn ṣe. Ọmọ Adéyẹmọ lóun ò bá yín ṣe bàbá Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá. Ọmọ Adéyẹmọ lóun ò bá yín ṣe o. Ẹ̀yin lẹ sọ wípé ẹ̀yin lẹ ń kọrin ọ̀tẹ̀ wípé àbá ṣe ọ̀tá wa ni. Nítorí ìdí eléyìí mẹ́sẹ̀gì nìyẹn fún bàbá tí wọ́n sẹ̀dì èèyàn lọ bá bàbá Babánjí Akíntóyè ipe kí wọ́n bólóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ sọ̀rọ̀. Kò sọ̀rọ̀ tí wọ́n fẹ́ bá Igboho sọ because olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ò bá yín jà, wọn ò dẹ̀ bá yín ṣọ̀tá, wọ́n rí yín gẹ́gẹ́ bí aṣíwájú, wọn ò dẹ̀ ní yé rí yín gẹ́gẹ́ bí aṣíwájú. Ẹ̀yin tẹ́ ẹ já aṣíwájú lẹ sọ wípé kí ni ẹ fẹ́ gbà fún ọmọ tó ń bọ̀ lẹ́yìn. Ẹ jẹ́ ká lọ wo ìtàn Musa àti Khidir. Tẹ́ bá lọ gbọ́ ìtàn wọn dáadáa, Ọlọ́run ṣe Musa lọ́gàá, Khidir ń jẹ́ ọmọṣẹ́ ẹ̀, ó jẹ́ ọmọlẹ́yìn ẹ̀, àmọ́ Ọlọ́run gbé nǹkan tí wọ́n ń pè ní àgbà fún ọmọlẹ́yìn Musa. Ó wá ń sọ fún Musa kí bàbá ẹ jẹ́ ká ṣe báyìí, ẹ jẹ́ ká ṣe báyìí. Musa ò tẹ̀lé. Musa padà realize pé ọmọ tó wà lẹ́yìn òun ju òun lọ, ó padà gbà fún o. Ẹ̀yin lẹ fẹ́ gbà fún olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ. Olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ sọ pé ẹ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò mọ́, ọ̀tọ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀, but ẹ̀yin lẹ ń wò gẹ́gẹ́ bí ogun. Bàbá Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ mọ́ wò gẹ́gẹ́ bí ogun mọ́. Mo fọlọ́run bẹ̀ yín, mo fi Lédùmarè bẹ̀ yín kẹ́ ẹ nígbàgbọ́ sí, ẹ mọ́ wò gẹ́gẹ́ bí ogun mọ́. Bẹ́ẹ̀ bá ṣe tán tẹ́ bá fẹ́ kí peace orí olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ, always be on peace. Gbogbo ọ̀rọ̀ olóyè ọ̀rọ̀ peace ni. Kò síbi tí wọ́n ti bá OPC pàdé tí wọ́n máa ń dìde ogun. Wọ́n máa ń wò pé ọmọ ìyá kan náà ni àwọn. Ẹ jọ̀ọ́ bàbá Ààrẹ Ọ̀nà Kakanfò, ẹ̀yin ni kẹ́ ẹ sinmi àwọn speech tẹ́ ń ṣe káàkiri ní program yẹn, tẹ́ ń sọ̀rọ̀ bí ogun, tẹ́ ń sọ̀rọ̀ bí ọ̀tẹ̀ yẹn. Ẹ̀yin ni kẹ́ ẹ sinmi ẹ̀, kẹ́ ẹ jẹ́ kí peace orí nílẹ̀ Yorùbá. Olóyè Sunday Igboho ọmọ ọba yìí kò bá yín ṣe ọ̀tá. Àkọ́kọ́ ọ̀rọ̀ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀, àwọn ọmọ yín tó ń jáde fòròfòròfòrò ẹ bá wa bá wọn sọ̀rọ̀. Bẹ́ẹ̀ bá ti lè ìdá wọn tí wọ́n ń yọ fòròfòrò tán bá ti lè tìbọn náà kọ wọn. Àwa tá a jẹ́ ọmọ olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ, àwa náà ẹ gbé lágbà tí wọn ò jáde fún olóyè mọ́, ṣẹ́rí ká sọ̀rọ̀ mọ́. Lẹ́yìn ìgbà táwọn OPC ò jáde mọ́, ṣẹ́rí ká sọ̀rọ̀ mọ́, ẹ rí pé hold on, àwa náà sọ̀rọ̀ mọ́. So peace pé nǹkan tó pè ní peace nìyẹn. But lópin ìgbà tí àwọn bá tún ṣì ń jáde, àwa náà ò ní yé mọ́ jáde nítorí ọ̀gá wa kò sọ̀rọ̀. Àmọ́ àwọn tá a jọ mọ wọn a máa ṣe kí ni, a máa sọ̀rọ̀. Lópin ìgbà táwọn ọmọ tí yín ò bá dákẹ́, àwa náà ò ní dákẹ́ o. Àwọn ọmọ lópin ìgbà táwọn ọmọ tí yín bá ti sinmi, àwa náà ò ṣe kí ni, àwa náà ò sinmi. Àkọ́kọ́ ọ̀rọ̀ nìyẹn, mo fi support ọ̀rọ̀ tí mo sọ síwájú ni. Ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ òun ni wípé ẹ̀yin gómìnà Ọ̀yọ́ state, ẹ bá mi send fídíò yìí náà kó dọ́dọ̀ tiwọn náà. Gómìnà Ọ̀yọ́ state, ẹ má dá wàhálà sílẹ̀, ẹ má dògó sílẹ̀. Lópin ìgbà tí olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ lọ sí ààfin Ọọ̀ni bàbá Ọọ̀ni, tí wọ́n dá wọn lọ́lá, tí wọ́n ṣe tó dáa fún wọn, ẹ wá dìde ọ̀tẹ̀, ẹ gbé mọ́tò fún ààrẹ. Ẹ ti ń wá ààrẹ ń bẹ̀ látọdún yìí o, tẹ́ ẹ gbé mọ́tò fún wọn. Kí ló dé tó ẹ ti gbàgbà tán wá gbé mọ́tò fún lóyè fún Ọ̀ṣun state, lẹ́yìn náà gbé mọ́tò fún wọn. Ẹ má dá ogun sílẹ̀ o, ẹ̀yin olóṣèlú Nàìjíríà, ẹ má dá ogun sílẹ̀ o. Tí ẹ bá rò wípé ẹ fẹ́ fa ojú Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá wa Gani Adams, mo send message, second message sí gọ́vnà Ọ̀yọ́ state ni o, bàbá Ṣèyí Mákindé. Tí ẹ bá rò pé ẹ fẹ́ fa ojú ààrẹ mọ́ra, ẹ fẹ́ ṣe tó dá fáwọn náà, ṣé ẹ mọ̀ wípé PDP ní, ṣé ẹ mọ̀ wípé
APC ni olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ. Bàbá gọ́vnà Ọ̀yọ́ state ẹ má dá wàhálà lẹ̀ o, ẹ má dá fìsínà lẹ̀ o. And again bàbá wa Gani Adams mo bẹ̀ yín torí Ọlọ́run, mo fẹ́ Elédùmarè bẹ̀ yín, ẹ má jẹ́ ó lò yín gẹ́gẹ́ bí weapon, ẹ má jẹ́ kó lóṣèlú ó lò yín o. In tó wà nílẹ̀ yìí ó tó pín, in tó ṣe ń rùn nílẹ̀ yìí kékeré táyé tó ti lè ṣẹ́tú deputy PC ó rè ní o. Báwo olóṣèlú ṣe máa ń ṣe nìyẹn, àwọn olóṣèlú àwọn PDP fẹ́ lò yín, wọ́n fẹ́ lò yín against APC. Ní tó bá dẹ̀ mú wọn tí wọ́n bá fi lò yín bẹ́ẹ̀, ìjà ó fẹ́ wáyé láàrin APC àti Ìrú Ẹkùn o. Bí àwọn olóṣèlú ṣe máa ń ṣe nìyẹn, wọ́n máa fẹ́ sọrí àgbò méjì kọ́ra wọn, wọ́n máa fẹ́ dá wàhálà sílẹ̀. Bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n fẹ́ lò yín ni o. Bàbá wa Ṣèyí Mákindé fẹ́ lò yín, gọ́vnà Ọ̀yọ́ state fẹ́ lò yín, wọ́n fẹ́ lò yín ni o against APC. Ẹ má jẹ́ kí wájà ó ṣẹlẹ̀ o. Mo pàdé fídíò kan tí Saheed Ire ó pàdé àwọn OPC kan. Ṣebí Saheed Ire ọmọ olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ni. Ó pàdé àwọn OPC kan, wọ́n wá jọ kíra wọn, jọ dùnnú síra wọn. Okay, wọ́n pàdé lọ Òṣogbo, wọ́n wá jọ dùnnú síra wọn, wọ́n bára wọn ṣe normal pé àwa ni yóò one love. Bàbá wa Gani Adams, mo fẹ́ kẹ́ lọ realize, kẹ́ lọ wò dáadáa pé gọ́vnà Ọ̀yọ́ state fẹ́ lò yín gẹ́gẹ́ bí irinṣẹ́ láti attack olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ, láti attack APC. Adé ń pariwo kí PC ó reign. Tí PC ò bá ti reign nílẹ̀ Yorùbá, bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò ọwọ́ yín ló wà o. Tí PC ó bá dẹ̀ ti padà reign, ọwọ́ yín náà ló wà gẹ́gẹ́ bí àgbàlagbà náà lú o. Bẹ́ẹ̀mi ṣe wo sàkún ọ̀rọ̀ yẹn, gọ́vnà Ọ̀yọ́ state fẹ́ lò yín against olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ, against APC ni o. Tán bá dẹ̀ fi lè lò yín, Ìrú Ẹkùn àti APC wọ́n fẹ́ kọlura wọn o. Ogun dẹ̀ fẹ́ ṣẹlẹ̀ nìyẹn, wàhálà fẹ́ ṣẹlẹ̀ nìyẹn. Àwa ò dẹ̀ fẹ́ kí wàhálà bẹ́ẹ̀ ṣẹlẹ̀, nítorí gọ́vnà Ọ̀yọ́ state ti wo yín bẹ́ẹ̀ láti jọ yìí tí ò gbé líọ̀sì fún yín, tí ò gbé mọ́tò fún yín o. Ó ṣe wá jẹ́ pé déédéé ìgbà tí bàbá wa ní dá olóyè Sunday Igboho ọlá pẹ̀lú líọ̀sì kìkú ṣe olóyè ló fẹ́ gùn. Àwọn Ọ̀ṣun state branch Ìrú Ẹkùn àwọn ni wọ́n gbé mọ́tò yẹn fún. Ẹ gbọ́ nínú ọ̀rọ̀ tó olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ sọ pé ẹ má fi mọ́tò hùwàkuwà o, ẹ má fi ṣe rọ́bìṣì o, security ni wọ́n gbé lẹ̀ fún, ẹ fi save àwọn èèyàn, ẹ fi rescue àwọn èèyàn pẹ̀lú àwọn ọmọ yín ni. Ẹ gbọ́ message tó olóyè Igboho tán fi sílẹ̀ láàrin yẹn. Ó ṣe wá jẹ́ pé déédéé ìgbà tí bàbá wa ní of Ifẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn ni gọ́vnà Ọ̀yọ́ state náà wá rò pé okay, jẹ́ káwọn náà ṣe báyìí. Àwọn ò máa bínú sí o, a fẹ́ kó rere ó mọ̀ pọ̀ sí. Tó bá ṣe ń fún APC ní mọ́tò, bẹ́ẹ̀ ni kí wọ́n máa fún Ìrú Ẹkùn ní mọ́tò. Ìdùnnú tiwa ló jẹ́, nítorí olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ò sọ fún àwa tá a jẹ́ ọmọ wọn pé ọ̀tá àwọn lẹ jẹ́. Wọn ò ẹ́bà kọ orin ẹ̀ sí wa létí rí wípé ọ̀tá àwọn ni APC jẹ́. Ìṣe tó lóye gbogbo ọ̀rọ̀ tó lóye máa ń sọ pé one love náà ni, ẹ̀yin lẹ́kàn yà lọ́tọ̀, one love náà ni. Oníkálùkù dẹ̀ ń jà fún láìfẹ́ ní olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ń jà fún láìfún wọn, wọ́n jà fúnlẹ̀ Yorùbá. Ẹ̀yin náà ń jà fún láìfún yín, ẹlẹ́ jà fúnlẹ̀ Yorùbá. Lọ́dọ̀ tí nìyẹn, lọ́dọ̀ tiwa ń tàwárí, lọ́dọ̀ tiwa la rí, ń tàwárí lọ́dọ̀ tiwa la mọ̀. Nítorí ìdí eléyìí mo bẹ̀ yín bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò, à ń sáré kí peace reign. Àwọn bàbá yẹn náà ń polongo peace, nítorí pé báyìí pé wọ́n polongo peace wọn ní máa send message sí bàbá Akíntóyè pé kí wọ́n bá olóyè sọ̀rọ̀, kọ́ dẹ̀ bá wa ọmọ tá à ń sọ̀rọ̀, tá à agitate fún olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ, wọ́n ní kí wọ́n dẹ̀ bá wa sọ̀rọ̀. Ọ̀rọ̀ tó mú peace wá ni, ọ̀rọ̀ peace ni bàbá yẹn sì ń sọ. Bọ̀dédé nǹkan tèmi rí ibi tó ń lọ yìí, peace yẹn báwo ló ṣe máa reign, báwo ni peace yẹn ṣe fẹ́ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Èmi ò rò pé ó lè ṣẹlẹ̀ o, because lópin ìgbà tí Ààrẹ Ọ̀nà Kakanfò bá ti ń ṣe APC, tí olóyè Sunday Igboho ṣe PDP, ìjà máa ṣẹlẹ̀, ìjà máa ṣẹlẹ̀. Olóṣèlú ló dẹ̀ fẹ́ lò wá, ló fẹ́ forí wa sọ́ra wa yẹn. Tán bá dẹ̀ ti lò wá, tí wọ́n bá forí ara wa sọ́ra wa, problem ọjọ́ iwájú tó máa ṣẹlẹ̀ ni o. Mẹ́sẹ̀jì ẹ̀mí kan rí,
mo kàn pé jẹ́ kí n deliver message yìí. Bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò àgbà ní aṣíwájú ní àwọn ò la fẹ́ gba aṣíwájú lọ́wọ́ yín o. Ọmọ Adéyẹmọ lóun fẹ́ gbàgbó lóun fẹ́ gba àgbà lọ́wọ́ yín. Àgbàlagbà ó mọ̀ jẹ́ aṣíwájú dè láṣíwájú ó mọ̀ jẹ́. Gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tó bá wà ń bẹ̀ ẹ̀yin ní kẹ́ ẹ tún ṣe gẹ́gẹ́ bí àgbà. Bẹ́ẹ̀ ni àgbà ló máa ń fa ọmọdé mọ́ra o. Ẹ má expect pé Májàsọ́lá máa wá bá yín, aláyé ò ní wá bá yín because ẹ̀yin lẹ fi ẹ bá aṣọ ta abẹ́nú pẹ̀lú àwọn oríṣiríṣi calls tẹ́ ń make pẹ̀lú àwọn èèyàn tẹ́ ń ṣàlàyé tí ò jọ kéré tí ó méjì ó máa gbọ́ nípa Ọmọ Adéyẹmọ ẹ̀yin lẹ dìde ẹ̀. Ẹ má expect pé lórí Sunday Igboho máa bá yín. No, kò ní burúburú láyé ká fìwà ẹkùn lé ajá lọ́wọ́. Ó ṣèwọ̀ ọ̀hún ní wá bá yín torí ẹ̀yin lẹ kọ́kọ́ dìde ọ̀tá. Tẹ́ bá wá jẹ́ gẹ́gẹ́ bí àgbà tẹ́ lè fẹ́ kí peace orí nílẹ̀ Yorùbá. Bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀yin ní kẹ́ dìde kẹ́ wá túnṣe ẹ mọ wá túnṣe tẹ́ lè wá tí peace ó dẹ̀ rí nílẹ̀ Yorùbá. N tó pẹ̀yìn àti bàbá wa Tinubu papọ̀ ó wà láàrin bàbá Tinubu ó dẹ̀ wà láàrin Ọlọ́run. N tó wà láàrin ẹ̀yin àti bàbá wa Ọọ̀ni Ilé-Ifẹ̀ ó wà láàrin oyè yín ó dẹ̀ yọ Ọlọ́run. Àwọn ò fẹ́ mọ̀ a dẹ̀ fẹ́ mọ̀ àmọ́ dìde ń táwa ń béèrè fún tá à ń jẹ́ kó yé yín ní bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò ní pé Ọlọ́run ò jẹ́ kẹ́mi yín ogun aburú kankan ò dẹ̀ ní ṣe yín kó òjijì ò ní pa yín. Olóyè Sunday Igboho ò bá yín jà o, wọn ò dẹ̀ bá yín ṣọ̀tẹ̀, wọn ò bá yín ṣọ̀tẹ̀, wọn ò mú yín gẹ́gẹ́ bí ọ̀tá, wọn ò dẹ̀ fojú ọ̀tá wò yín. Olóyè ò dẹ̀ ẹ́ bà pé ẹnì kankan nínú wa rí pé ó yá jáde lọ àtáàkì APC, ó yá jáde, mo fi Ọlọ́run tó ṣẹ̀dá mi mo fi búra. Gbogbo wa lórí Sunday Igboho ọmọdé yẹn mọ́ ń communicate pẹ̀lú wa but mo fi jọ́ tí ó kù èmi nìkan nínú sàárè mo fi búra. Olóyè ò pè mí rí pé ó yá lọ àtáàkì ẹni báyìí, ó yá lọ àtáàkì ẹni báyìí, ó yá lọ àtáàkì APC, ó yá lọ àtáàkì OPC, lọ àtáàkì Gani Adams, bàbá tó jáde ń sìn ó yá àtáàkì wọn. Mo fi jọ́ tí máa kú nínú ayé mo fi búra. Olóyè ò pè wá fún bẹ́ẹ̀ rí. Àwa ọmọ la máa ń mọ̀ la máa ń wò gẹ́gẹ́ bí ẹ̀tọ́ pé tá a bá rí ní tó jáde dandan ni ká fèsì fún, dandan ni káwa náà jáde gẹ́gẹ́ bí pé irinṣẹ́ la jẹ́ f'Olóyè Sunday Igboho Ọmọ Adéyẹmọ. Ẹ jẹ́ kí peace orí nílẹ̀ Yorùbá. Bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ pèpè fún peace, ẹ pèpàdé peace, ẹ pèpàdé àlàáfíà nílẹ̀ Yorùbá láàrin àwọn ọmọ ogun, ẹ pèpàdé àlàáfíà láàrin OPC àti ìwé ẹkùn. Ẹ̀yin lẹ lè ṣe, kò sẹ́ni tó lè bá yín ṣe, ìjọba ò lè ṣe, agbára ìjọba ò ká. Lásìkò àwọn fẹ́ pèpè peace, àwọn fẹ́ pèpè ìjókòó ìrọ̀rùn, ìjókòó àlàáfíà láàrin ẹ̀yin àti Olóyè Sunday Igboho Ọmọ Adéyẹmọ. Apá ìjọba ò ká. Ẹ̀yin lẹ́mọ̀nà tẹ́ lè gbà tẹ́ lè fi pèpè peace láàrin yín àti Olóyè Sunday Igboho Ọmọ Adéyẹmọ, láàrin ẹgbẹ́ OPC àti ìwé ẹkùn. Lórí ẹ̀yin náà wò gbogbo ẹ̀dá tẹ́dà bá ti ń tán yẹn ọ̀tá bá ti pọ̀ fún láyé iwájú ni wọ́n máa lọ. Gbógun yẹn ṣe pọ̀ tó Ọmọ Adéyẹmọ lọ wájú sí ni. Mo tiẹ̀ wọ́ndà aláyé ò tiẹ̀ wo bí kankan kò tiẹ̀ wẹ̀yìn tiẹ̀ ó kàn ṣáà ń bá tiẹ̀ lọ náà ni. Àwa náà sọ pé kí peace ó máa reign. Àwa náà ready láti jẹ́ kí peace reign nílẹ̀ Yorùbá. We are ready. Bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò, we are ready to make peace in Yorùbá land. But tí peace yẹn bá máa wáyé ọwọ́ yín ló ti máa kọ́kọ́ wà o. Lópin ìgbà tó bá ti wá látọ̀dọ̀ yín oríire ló máa jẹ́ fáwa náà. Àwa náà dìde pé we need peace in Yorùbá land. Ẹ kú oríire tí mọ́tò tuntun tí wọ́n gbé fún ìjọ OPC lágbára Ọlọ́run kò ní jáàmù o, kò ní pààyàn, wọn ò ní fi pààyàn. Gbogbo àwọn tí wọ́n mọ ogun tí wọ́n mọ wá wọn ò ní gbé wọn jáde ń bẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀ dìgbàdìgbà. Bákan náà mo kí ọ̀gá mi Olóyè Sunday Igboho Ọmọ Adéyẹmọ fún oríire tí wọ́n ṣe lọ́dọ̀ bàbá wa Ọọ̀ni àti fún oríire tí wọ́n ṣe lọ́dọ̀ àwọn lọ́ba tó kù. Mo kí wọn pé àwọn náà kú oríire tí mọ́tò tí wọ́n gbé fáwọn Ọ̀ṣun State ní Ọ̀ṣun State branch tí wọ́n gbé mọ́tò Lagos gidi tó ṣàkà dáadáa tí wọ́n gbé fún àwọn ìlú ẹkùn tó wà níbẹ̀. A dúpẹ́ lọ́wọ́ wọn adẹ̀ kí Olóyè Sunday Igboho Ọmọ Adéyẹmọ kú oríire tí mọ́tò tuntun táwọn náà gbà lágbára Ọlọ́run kò ní jópin. Mọ́tò pọ̀ lágbàlá òsín tó Olóyè Sunday Igboho Ọmọ Adéyẹmọ fẹ́ fi mọ́tò ṣe gbọ́dọ̀ tó lóyè gbólóyè jẹ́ nìkan tó wáyé mọ́yà ni àgbà mọ́tò yẹn kó àwọn tó wà lọ́wọ́ ni mọ́tò kún àgbàlá àtọ́ba tẹ́lẹ̀ Olóyè Sunday Igboho Ọmọ Adéyẹmọ mọ́tò kúnnú lé kí láláyé fẹ́ fi mọ́tò ṣe àìmọye mọ́tò tó ti gùn rí tó ti gbéjáde tó kàn wà ní àgbàlá síbẹ̀ sí kí ló fẹ́ fi mọ́tò ṣe. Kọ́lọ́ kójọ má pa gbòòrò fún wa o, kọ́lọ́ má pọ̀ Ọmọ Adéyẹmọ, kọ́lọ́ jẹ́ kẹ́mi Ọmọ Adéyẹmọ gùn fún wa, kọ́lọ́ má jẹ́ kí wọ́n fi kú òjijì, má jẹ́ wọ́n fi ṣèfàjẹ́ o.
ọ̀la bí gbogbo àwọn ọ̀tá tí olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ní tí wọ́n dìde ọ̀tẹ̀ tí wọ́n dìde ogun lọ́tún lósì Ọlọ́run ò ní fọmọ Adéyẹmọ fún wọn mú mi ò ní lójú báyìí lọ lé ní Adéyẹmí lèmi jẹ́ Ọláyíwọlá Ajíṣafẹ́ Oríyọmí Àlàbí Ọládùá Ògo Àgbáyé. Sálámù alaykum wa rahmatullahi wa barakatuh.